ẹ ṣe kábíyèsí o. kábíyèsí. ẹ ṣe kábíyèsí o. kábíyèsí. ẹ ṣe kábíyèsí o. a kí yín bàbá wa ẹ̀yin là ń bá àwa là ń wá lágbára Ọlọ́run a máa rí yín ẹ jẹjú àwọn síwájú lọ sà ìlú ò ní tú lórí yín ìlú tí ń dùn kò dùn mọ́ kò ní jẹ́ ìpè yín ìlú Ìkẹrẹ ń lọ síwájú kò ní lọ sẹ́yìn ẹ fọmọdé joyè lágbára Ọlọ́run ẹ fi àgbàlagbà tí ẹ̀yin ọ̀tàn lẹ́nu ẹ fi lò ó mo sọ̀rọ̀ yẹn níwájú kábíyèsí kan mo ní bàbá yẹn wá ṣàdúrà fún ọmọ ẹ̀kan ó ní ó fi ọmọ kékeré joyè pẹ̀lẹ́sẹ̀ méjì ó ló máa fẹsẹ̀ mẹ́ta lò ọmọ wa wò pé bó o ní tèpè ó ní tó bá pẹ́pẹ́pẹ́ lórí ẹ̀ ó ní àwọn bàbá wa ìgbà ni wọ́n máa fi ọ̀pá tilẹ̀ rìn ni lágbára Ọlọ́run bàbá mi Ọlọ́run ló fi yín síbẹ̀ Ọlọ́run yà á dẹ̀ jẹ́ kẹ́ ẹ pẹ́ Ọlọ́run tó ń bá yín tòlú kò ní gbà fáwọn ọ̀tá láti túlùmọ̀ yín lórí bàbá mi àwọn ọmọ yín ti wà lórí ètò mo kéré láti dá orúkọ yín mo fẹ́ kẹ́ ẹ dá orúkọ yín fún àwọn ọmọ yín tó ń wò yín àti ìlú tá a wà. orúkọ mi ni His Royal Majesty ọba Abdulganiyu Ayọ̀délé Ọbásanjọ́ Olúkẹrẹ tìlú Ìkẹrẹ ní Odò Ọjà. ní Odò Ọjà ní ìpínlẹ̀ wo nìyẹn sáwọn. ní ìpínlẹ̀ Èkìtì state Nàìjíríà. ẹ ṣe gan sa ohun tí a torí ẹ̀ wá sí ọ̀dọ̀ yín sá torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ti sọnù Nàìjíríà dẹ̀ ti kó ìtàn kúrò nílẹ̀ pé wọn ò fẹ́ kí àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn wa kàn mọ̀ bí ìṣẹ̀dálẹ̀ Yorùbá ti ṣe àṣà Yorùbá sá kí là ń pè ní àṣà ní ilẹ̀ Yorùbá sá. àṣà ni àwọn ohun abínibí àwọn ohun abíniṣe àwọn ohun tí ó ti wà nínú wa láti ìpilẹ̀ṣẹ̀ títí tá a fi ń dàgbà àwọn ìṣe wa àwọn nǹkan tí àwọn bàbá wa ti ń gbé ṣe tí wọ́n fi bí wa tá a bá lọ́wọ́ wọn àwọn kan ní àṣà àti àwọn bí a ṣe ń lo ìgbà sí bí a ṣe ń lo ayé sí èyí ló fà á tí àṣà oníkálukú fi yàtọ̀ bá a ṣe ń gbégbé ayé ńlẹ̀ Yorùbá ó yàtọ̀ sí bá a ṣe ń gbégbé ayé ńlẹ̀ Ìgbò ó yàtọ̀ sí bá a ṣe ń gbégbé ayé ńlẹ̀ Haúsá nítorí pé àṣà wa yàtọ̀ sí ara wọn. kábíyèsí bò ní àwọn bàbá wa ìgbàanì ṣe ń ṣe ètò òlú ṣé wọn á kàn déédéé oníkálukú kan ṣe bó ṣe wù wọn ni àṣà ní kankan tí tá a bá ń lẹ̀ tí àwọn ọmọdé òní lè sọ wípé òkè sà. àwọn bàbá wa Ifá ni atọ́nà wọn. Ifá ni atọ́nà wọn. bẹ́ẹ̀ni tí wọ́n fi ń ṣe títí sì di èní. ní ìgbà kan rí kò sí ẹ̀sìn kò sí Christianity kò sí Islam ní ìgbà wáṣẹ̀ yìí Ifá ni ohun tí àwọn bàbá wa ń lò láti máa fi ṣe atọ́kùn àti atúlùtò fún wọn tó bá ní ohunkóhun tó fẹ́ ṣe kí wọ́n tó ṣe wọ́n á ti wá Ifá wọ́n á ti béèrè lọ́wọ́ àfẹ́ ṣe báyìí báwo ló ṣe máa rí sí ohunkóhun tó bá fẹ́ ṣe afẹ́jọba ni o afẹ́jẹ̀jòyè ni o afẹ́ ṣètò kan nílùú ni o Ifá ló dàbí atọ́nà táwọn bàbá wa ń lò láti ìgbà ìwáṣẹ̀ wa òun náà la lè ṣe ń lò láwọn tó bá jẹ́ real core traditional obas. sáà ipa wo ni ọba ń kó ní ìgbé ayé Yorùbá ṣé a lè pe ọba ní olórí ìlú tàbí amúgbálẹ́gbẹ̀ẹ́ olórí ìlú. ní ìgbà ìwáṣẹ̀ bí mo ṣe wí lẹ́ẹ̀kan
ọba ni ó bá lórí ohun gbogbo nínú ìlú. ọba ló bá lórí ohun gbogbo. ọ̀dọ̀ ọba ló ti bẹ̀rẹ̀, ọ̀dọ̀ ọba náà ló pín sí nígbà kan nígbà tí ayé yìí bẹ̀rẹ̀. ṣùgbọ́n ó tó àkókò kan tí àwọn òyìnbó dé tí wọ́n fi àṣà tiwọn àti ìṣe wọn tí wọ́n ń gbé borí àṣà àti ìṣe tiwa. èyí ló sọ ọba di amúgbálẹ́gbẹ̀ẹ́ olórí ìlú. dádì kábíyèsí ń tẹ̀ ń sọ fún wa ni wípé ọba ló ní ìlú, àṣà aláṣà tá a gbà mọ́ra ló sọ àwọn tó ní nǹkan di amúgbálẹ́gbẹ̀ẹ́. nítorí tọ́ba bá ti pàṣẹ tẹ́lẹ̀ kò sáṣẹ mí lẹ́yìn ẹ̀. tọ́ba bá ti pàṣẹ kò sáṣẹ mí. kò sí àṣẹ mí nù, ẹnu ọba làṣẹ pẹ́ sí. tó bá dẹ̀ ti wí lẹ́yìn ọlọ́run ọba ni. kábíyèsí ẹ má bèrè sá ẹni ọba ló ní ìlú ló ní àṣẹ kí a tó gba àwọn àjòjì àṣà ṣùgbọ́n ní ara àwọn àjòjì tẹ́ ẹ sọ yẹ sà ní ilẹ̀ British to today sà kò sí tí ìjọba wọn máa ṣe tí ò bá dé ọ̀dọ̀ ọba títí wọn kò ní ṣeé ṣe. ó dùn mí mi ò rántí orúkọ tí mo fẹ́ dà yìí. ìkànnì àwọn òyìnbó tó kọ́kọ́ wá bí wá ṣàṣojú àwọn òyìnbó ní Nàìjíríà bí ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ẹ̀rù tọ́lọ́run ṣe fún wa gẹ́gẹ́ bí ẹ̀dá ó bà wọ́n. ẹ̀rù tọ́lọ́run ṣe fún wa. bẹ́ẹ̀ ni ó ń bà wọ́n gẹ́gẹ́ bí àwọn adúláwọ̀ pé àwọn wọ̀nyí tán bá ń lọ bí wọ́n ṣe ń lọ yìí bọ́lọ́run ṣe dáhùn yìí àwọn ló máa dúró ní gbogbo àgbáyé o kí la wá lè ṣe báyìí tá a lè fi mú wọn wá sí abẹ́ wa. mi ò rántí orúkọ ìbò tí mo fẹ́ sọ ìmọ̀ràn tí orúkọ ìbò yẹn ká tó ṣe ọ̀rọ̀ ìtàn. ó ní ká gba ìṣe wọn àti àṣà wọn lọ́wọ́ wọn. ìṣe wọn àti àṣà wọn. ká wá fi àṣà àti ìṣe tiwa. ká fi lé wọn lọ́wọ́. ká wá sọ di ohun tó dán jù níwájú wọn. ó ní tán bá ti lè gbà á tán gba àṣà tiwọn tán gba ìṣe tiwọn tán gba ẹ̀sìn tiwọn olú máa yí sí fún wọn láti ká lè jẹ olùdarí fún adúláwọ̀. so bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. ìdí nìyẹn àwọn fúnra wọn mọ rírì ọba nígbà tó ń fẹ́ bẹ̀rẹ̀ ara àwọn ọba yẹn náà ti bẹ̀rẹ̀ yẹn náà bẹ̀rẹ̀ tó ń pè ní direct rule. ọwọ́ àwọn ọba yẹn ni wọ́n ń bá àwọn náà ń tì sí ará ìlú wọn báyìí ní nǹkan tá a fẹ́ kẹ́ bá wa sọ fún un báyìí láti nǹkan tá a fẹ́ kàn ṣe àwọn ọba yẹn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í lò ṣùgbọ́n ó ṣe láàánú pé nígbà yẹn ojú wa ò là tó bó ṣe yẹ kó là tó ká mọ̀ wípé àwọn ọmọ ìwà fi búrẹ́dì kó wa lọ́bẹ̀ jẹ ni. wọ́n wá sọ àṣà títí wa dé. bẹ́ẹ̀ni ní ìsìn nígbà tí ojú wa tó bẹ̀rẹ̀ sí yé wa àwa náà tún ti ń ta àṣà wa padà fún wọn sìn bẹ́ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn sì báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí gba àṣà tiwa tó bá máa tó sẹ́ńtúrì míì àwa la tún máa fi àṣà tiwa borí gbogbo ìtọ́ tó kó wa bá wa tó kó wa sí gbogbo rògbòdìyàn àìnísinmi àìnílọsíwájú àìnífọ̀kànbalẹ̀ mọ́ ilẹ̀ adúláwọ̀. kábíyèsí nínú àṣà ìjó tọ̀nà kí olóṣèlú máa fi ọba jẹ ní ìlú sá ṣé nínú àṣà Yorùbá ló wà. mo ti sọ ṣáájú lẹ́ẹ̀kan pé nígbà tí àwọn òyìnbó kó ara wọn dé ni wọ́n twist tí wọ́n bẹ̀rẹ̀ ìjọba tí wọ́n bẹ̀rẹ̀ sí í fi àwọn ọba ṣe kùríà sáwọn èèyàn wọn táwọn wá jẹ́ olórí the same thing yẹn ni wọ́n transit sí táwa lẹ́nu táwọn olóṣèlú tó fi wá ń di wípé àwọn ló ń control nígbà tí wọ́n dẹ̀ ti ń control ó ti dé stake tó ti sọ ní àlè ọba di civil servant tí bá ń gbọ́ àwọn ọ̀rọ̀ gbàdé táwọn kan bá ń bú ọba politics nǹkan tó lóṣèlú bá ti ṣe náà ṣe wọn lẹ́nu ọ̀rọ̀ ẹ̀jọ́ ṣe bó ìbò sọ pé who pays the piper dictates it too. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wọn ò ní nǹkan míì tán gbọ́kànlé bí sálárì tó ń tọwọ́ ìjọba jáde ẹni tó ń sanwó oṣù fún ẹ ọ̀gá aṣẹ́ ẹ. òun lọ́lọ́run èèyàn. tó bá ti wí náà ni àfiwọ́n tó bá rọ́wọ́ ara ẹ tó lè fi kì í bàbọ̀. so the same way báwo ìbò yẹn ṣe pattern tó ń gbé wọlé máa ṣe olórí yẹn náà lọ transit sáwọn ìjọba nígbà tó ń bẹ̀rẹ̀ sí fún wa ní independence
òun ló fi di wípé àwọn olóṣèlú wá di alágbára ju ibùtọ́ bá ò bá gájíá kánsílẹ̀ ọ̀gá alágbára jọba lọ ládùúgbò ẹ̀ wá. nínú àṣà wa bí ẹ ṣe ṣàlàyé fún wa ni pé ọba ló lórí àṣà àwọn ọba kan tó jáde lẹ́nu tán da orí àṣà Yorùbá kodò tán sọ pé àwọn ọba ẹlẹ́bọ ni wọ́n. kì í ṣe gbogbo èèyàn tó wọṣọ tó fi gò sójú tó wọ aago sọ́wọ́ tó wọ bàtà kọ́ lórí ẹ̀ pé. kábíyèsí. àwọn kan wà tí wọ́n wọṣọ tí wọ́n wọ bàtà tí wọ́n dress normal ṣùgbọ́n tán kù díẹ̀ kí ọpọlọ wọn ó pé. ní ti èmi o ọba kọ́ ba nílẹ̀ Yorùbá tó bá ní òun fẹ́ẹ́ ń pa àṣà àti ìṣe òun fẹ́ẹ́ ń bàjẹ́ ó yẹ kán lọ examine ní psychiatric torí ní ilẹ̀ Yorùbá ṣe wà lẹ́ni mi ò tí ì gbọ́ ìgbà tí wọ́n fẹ́ fi ọba jẹ tó ń gbé Kùránì àti Báíbù tó fi ọba jẹ. mo fẹ́ kẹ́ ẹ túbọ̀ ẹ sọ sá. títí ṣìdè nílẹ̀ Yorùbá tẹ̀ bẹ́ẹ̀ni sá. mi ò tí ì gbọ́ kí wọ́n fẹ́ fi ọba kan jẹ pé wọ́n wá lọ gbé Kùránì àti Báíbù òun ló fi ṣe ètò tó fi jẹ oyè mi ò tí ì gbọ́ bẹ́ẹ̀. so ẹni tí orí ẹ bá pé wọ́n ní ọ̀nà tá a bá bà gúngi òun náà là ń gbà sọ kalẹ̀ ká má bàa kálápá. ìṣẹ̀ṣe culture tradition ni process tó fi ascend the throne ownership tó bá mọ̀ pé kò wá òkè o lẹ́tọ̀ọ́ láti lọ gba ipò ọba tó ló ti mọ̀ kí wà á pass through that culture and tradition ìṣẹ̀ṣe àti àṣà yìí so tó bá ṣe wà á pass through ẹ̀ tán tó wá jọba tán tó wá ní tó pass through tó fi dépò yẹn pé ìlànà mi oníranù ni wọ́n fún ẹ nìyẹn dàbò oníranù lẹ́nu yẹn fúnra bí ẹ kàn lọ ìdá mi pèrè nìyẹn. Yorùbá máa ń sọ wípé ọba ni aṣojú àṣà ṣé lóòótọ́ bẹ́ẹ̀ ni sà. mo sọ ní ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan kó yé yín clearly mo ní tó bá fẹ́ jọba ọ̀nà àṣà àti ìṣe náà fi máa fi ẹ́ jọba culture and tradition mi ò tí ì rọ́bà tó ń fẹ́ jẹ ní mo sì sọ pé tẹ́bá dẹ̀ ní kẹ́gbẹ́ mọ̀ tó yẹ pé Bíbélì àti Kùránì náà lọ gbé wá wọ́n ní ó yá o àfẹ́jọba ìlú yìí wọ́n á lọ pẹ̀bí ṣé Bíbélì àti Kùránì náà lọ́ọ́ kà mẹ́ẹ̀. rárá kábíyèsí. tó bá fẹ́ yan ọba kí náà lè yẹ. Ifá ni ṣé Bíbélì ní Ifá ni. Olúwo lòun ti kó gbogbo ẹ̀ dànù pé aṣojú Ọlọ́run lòun sà. mo ti sọ nínú ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan ọba tó bá ti sọ bẹ́ẹ̀ kan lọ yẹ ọpọlọ ẹ̀ wò tó o bá ti sọ pé nǹkan tó o lò láti dé ipò kan pé ìranù ni oníranù lẹ́nu yẹn ojú ẹ̀ fọ́ ọpọlọ ẹ̀ dé etí ẹ̀ di nígbà tó fẹ́ lọ sípò yẹn tí ò mọ̀ wípé ìlànà ìṣẹ̀ṣe culture tradition lòun máa gbàdé ipò yẹn kò yẹ kó lọbẹ̀ náà kò yẹ kó lọbẹ̀ rárá bọ́dà fẹ́ ká rántí kinní kan títí ṣìdí èní ìwé ìjọba ẹjọ́ kí náà máa ń pe ọba mẹ́ ọba traditional ruler àbí traditional ruler kọ́ náà gbé ni. bẹ́ẹ̀ni sá. ṣé pastor ruler náà gbé. no. ṣé imam ruler náà gbé. no. bẹ́ẹ̀ ṣe tó bá ti sọ pé kò sọ́nà ń bẹ̀ kẹ́ lọ gbé lọ sí psychiatric kẹ́ lọ yẹ̀ wọ́n sí pàṣẹ bcd. so ọ̀rọ̀ ẹnìyẹn ò lè yà mí lẹ́nu púpọ̀ ẹ tẹ́ dárúkọ yẹn lè yà mí lẹ́nu púpọ̀ torí recently mo rí tó ń gbé káàkiri lórí internet ọba àlú tó gbé igbó dání tó ń ṣe so I think that has answered the question. ipò tí Yorùbá wà sá. kò sí bó ṣe kọ́ ba dọ̀tí kó wíwà àìnífura àìnífarabalẹ̀ àìbìkítà títí gan fídíò ẹ̀ níbi tó ti ń ṣe igbó lọ́wọ́ so irú ọba bẹ́ẹ̀ ó yẹ ká wò wò eléyìí túbọ̀ yẹ ká wá ọmọ Oòduà wọn mọ káàrọ̀ òjìrè mọ̀ fún pé tá a bá fẹ́ fi ní ìjọba ẹjẹ́ àgbà ọ̀nà tó tọ́ àti tó yẹ ká má gba ẹni ká fi jọba níta fi ẹ fi jọba fún mi pé kó wá bá wa gáìdì àṣà àti ìṣe wa so kó má dàbí ẹgbẹ́ security tá a gbà sílé lórí ọ̀bọ̀ wa parí bẹ́ẹ̀. bó ṣe rí nìyẹn. situation tí Yorùbá wà lóde òní sá bóyá lẹ ṣe rí sísá. a sí níbi ẹ̀ka wà
lọ́nà wo ni sà. nígbà tí Nàìjíríà bẹ̀rẹ̀ Yorùbá ni leading figure. Leading figures. Yeah. A lot of things ló jẹ́ pé ilẹ̀ Yorùbá ló ti jáde. Tẹlifíṣàn ni o, rédíò ni o, àwọn alákọ̀ọ́kọ́ láwọn nǹkan stories tó lọ sókè ẹ̀yà àwọn kòkó ọ̀sẹ̀ ẹ̀yà àwọn kọ̀ọ̀kan. Níbi ìwé kíkà ẹ̀yìn àgbáyé lápapọ̀ àwọn ọmọ Yorùbá ni. Ṣùgbọ́n nítorí pé a ti da ẹyẹ lépọ̀ mádìyẹ kò jẹ́ ká mọ ẹyẹ lébú kò jẹ́ ká mọ adìyẹ mọ́. Nítòótọ́ ìbáṣepọ̀ gbogbo wa papọ̀ gẹ́gẹ́ bí Nàìjíríà strength ló yẹ kó jẹ́ fún wa numbers strength agbára ló yẹ ká fi ní ṣùgbọ́n èyí tó yẹ ká fi ní agbára ó ti fa ìlọ́tọ̀ fífa sẹ́yìn bá ọmọ Yorùbá lọ́dọ̀ tèmi. ní ìbáṣepọ̀ wáyé bẹ́ẹ̀ni ẹ ló fa ìfàsẹ́yìn bá ọmọ Yorùbá. nítorí eléyìí tó fi yẹ kó ní kálukú máa lọ ní pèsè tiẹ̀ báwa ṣe bẹ̀rẹ̀ àwọn nǹkan mèremère tá a bẹ̀rẹ̀ nígbà tí ìjọba Nàìjíríà bẹ̀rẹ̀ ṣé ló yẹ kó ní kálukú náà máa lọ níbi bágbára tiẹ̀ bá ṣe gbé mọ́ ṣùgbọ́n nítorí àsopọ̀ bàìfọ́ọ̀sì yẹn ó ti di pé kélé yìí máa fawọ́ aago tìbí sẹ́yìn kélé yìí náà máa fawọ́ aago tìbí sẹ́yìn ká máa wúra wa pé ṣe ló yẹ ká máa rìn at the same level wavelength at the same level which is not supposed to be so ó ti mú ìfàsẹ́yìn díẹ̀ bá wa nílẹ̀ Yorùbá. kábíyèsí ní around bí oṣù kẹta nǹkan kan ṣẹlẹ̀ lẹ́kìtì ń bí báyìí orí adé méjì akadede gbọ́ ikú wọn lọ́dọ̀ àwọn agbésùmọ̀bí kí lẹ lè sọ sí yẹsà. àwọn méjèèjì èèyàn mi gidi ni wọ́n. ní kábíyèsí méjèèjì tó dé. bẹ́ẹ̀ni a week sí táì tọrọ yẹn ṣẹlẹ̀ wọ́n ṣe wá sọ́dọ̀ mi bí náà fẹ́. kábíyèsí. ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan a gbọ́dọ̀ ju àṣà wa nù a gbọ́dọ̀ ju ìṣe wa nù ẹni tó ṣe kẹta wọn síbẹ̀ èèyàn mi náà ni àsúnmọ́ra wa ṣùgbọ́n tẹ́ran bá yí tó tẹ́ran kí là ń pè nọmọ. síbẹ̀ nìkan ṣe kẹta wọn síbẹ̀ láyé ń bàtáyé ń jẹ́ ayé tí a kó àṣà wa ti tá a kó ìṣe wa ti ó lè yìnbọn sọ́bà ó lè fẹ́ yìnbọn sí ìwé arí méjì á lè bàìbàì. kábíyèsí. ayé ọ̀rọ̀ burúkú ẹ̀ bọ́kúnlé. ó dáa kéèyàn ṣẹ̀sì tó ṣùgbọ́n wọ́n ń kọrin kan ládó Èkìtì wọ́n ní ìgbàgbọ́ ká wí ká mọ́ ṣàdé òru lálọ́ lẹ́ẹ̀kìtì o ẹ̀sìn tá a gbà nǹkan bínibí ẹ lọ́wọ́ ẹ ẹ̀sìn tàn jẹ́ ni tó fi bí ẹ tó fi wò ẹ dàgbà ọ̀gá mi kábíyèsí. láyé àtijọ́ nígbà tí ó ṣẹ̀sìn àwọn bàbá wa lo 180 years. 180 years. bẹ́ẹ̀ ni sà wọ́n lo 120 wọ́n lo 130 tí ẹ bá wà ní 80 wọ́n ní ọgbọ̀n tí ìgbà kó dàgbà ó ti bọ́ ságbà gan láti gbọ́. ní nǹkan kan ló ń ṣe bí wọn kábàáyé wọn kàkúrà nígbà yẹn ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ tiwa tó jẹ́ nǹkan ṣẹ̀ṣẹ̀ wa nǹkan bínibí wa ni wọ́n ń lò. tí bá lọ fún yẹn ẹ lè má believe mi wọ́n lè orí ọdún kan tí mi ò kí ló paradọ́ bí mo ṣe wà yìí. kábíyèsí o. láti bẹ̀rẹ̀ títí dópin ọdún kan mo lè ka ìwé yẹ tí mi ò ló paradọ́ ọlọ́run mo lè fọwọ́ ìṣẹ̀lẹ̀ rẹ̀ ṣùgbọ́n kó ìlú ogun tèmi ń jí àìbọ́lọ́kùnrin lórí tẹ. kábíyèsí. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yóò bani nínú jẹ́ tọ́pọ̀ ní ọ̀sẹ̀ kan mi ò lè jáde kúrò nílé mi ọ̀rọ̀ tó fi bani nínú jẹ́ ìkíní pé wọ́n pa olùdí orí adé bí ẹni pa ìdíyẹ ìkejì tẹ́ bá wo fídíò àwọn ọmọ yẹn rí pé wọ́n ń gbé nǹkan tí ẹ̀jẹ̀ ń ṣàn nílẹ̀ bad omen ni ṣùgbọ́n àdúpẹ́ fún gọ́ọ̀nà tani ó kù gèrè sí bó tó dẹ̀ yẹ ní ṣíṣe láti kékeré ẹ̀ má fa àkúfà nǹkan burúkú bá wa lẹ́kìtì mo sáré sí ọkùnrin takuntakun gómìnà wa àdúpẹ́ so nǹkan burúkú gbà ní ọlọ́run jẹ́ ká rí wẹ̀ wọ́n ó dẹ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa ń sìn tán
wọ́n tara àwọn jẹ tẹ́lẹ̀ wọ́n ti lọ dé ṣe lé wọ́n máa lọ jẹ̀bi bẹ́ẹ̀ nìkan ló kú òun bẹ́ẹ̀ tí nǹkan kan ò ṣe tán yàn tó dẹ̀ ń lọ pẹ̀lú yín nìyẹn ọlọ́kùnrin dàbọ̀ ẹ̀bọ̀. kábíyèsí tí máa fi parí ẹ̀ torí nínú ọ̀rọ̀ tẹ́ sọ kábíyèsí ẹ ti sọ pé ipò tí Yorùbá wà kọ́ ló yẹ ká wà gẹ́gẹ́ bí aṣíwájú nígbà kan rí àti wá dèrò ẹ̀yìn sí. àwọn tó yẹ kó máa lé wa àwájọ ń compete. à ń tẹ̀jú wa lọ́tọ́ ní sọ fún wa pé àwọn làwọn ní ilẹ̀ so pé torí ẹ̀ náà fi lè ṣe ohun tó bá wù wọ́n lórí ilẹ̀ wa. lẹ́nu ọ̀sẹ̀ tá a lò tán yẹn sà ọmọ Ìgbò kan gbé ọ̀rọ̀ kan jáde ní Canada pé òun máa bẹ̀rẹ̀ sí pọ́ìsì ọmọ Yorùbá náà lórí ilẹ̀ wa ni o the problem ta ni pé àwọn làwọn lè kó Yorùbá ló lè kó sà kí ni àmọ̀ràn tẹ́ ẹ lè gba ọmọ Yorùbá torí àwọn bàbá wa ń tà bá lọ́wọ́ wọn ni pé àwọn bàbá wa ní kálejò dé kán dìde kó lórí ibùsùn fún àlejò ṣé kìí ṣe ojú rere ìgbàlejò yẹn ló ń kó bá ìran Yorùbá dè ní tí wọ́n fẹ́ Fúlàní ń fà wá lẹ́sẹ̀ ọ̀tún Ìgbò ń fà wá lẹ́sẹ̀ òsì lórí ilẹ̀ wa sà àmọ̀ràn wo lẹ fẹ́ gba àwọn ọba gẹ́gẹ́ bíi titi yín sà tó jẹ́ pé wọ́n sì ta ilẹ̀ Yorùbá ilẹ̀ abínibí wọn fún àjòjì àmọ̀ràn wo lẹ fẹ́ gba ọmọ Yorùbá náà sà. àmọ̀ràn tí mo kàn ní bàbá rẹ wípé ká mọra wa yàtọ̀ ká tó jẹ́ Nàìjíríà Yorùbá ni wá. ká tó jẹ́ Nàìjíríà Yorùbá ni wá. so bá tiẹ̀ jọ ń jẹ́ Yorùbá lápapọ̀ ìjọba ní ká má da ara tiwa mọ̀ wípé Yorùbá ni wá àṣà wa ìṣe wa ó yàtọ̀ sí àwọn yòókù. àwọn big countries in the world today ṣàṣà ní cabinet wọn tí ò sọmọ Yorùbá mẹ́. jẹlọsí ló fa ọgbà tẹ́ ẹ̀ ń sọ yìí àwọn other people tá a bá kọ tá a bá jọ ń jẹ́ ìlú Nàìjíríà wọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ń jẹ́ lọ́sọmọ Yorùbá. space táwa fi move developmentally ó wà faster tí o bá ṣe ìfàsẹ́yìn àkójọpọ̀ wa ó ń jẹ́ kí wọ́n máa jealous wa déédéé. ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ Canada yẹn mo kàn sí mi ò tí ì fẹ́ sọ̀rọ̀ nípa kàtí mi ò bá tí ì rí deep down mi ò tí ì mọ the actual interview to grant ọ̀gbọ̀n gbọ́ jealousy lèmi kà sí kò possible kí Ìgbò ní àwọn lónìí Èkó báyìí sọ de Ìgbò lẹ́kọ̀ọ́ èdè Yorùbá là ń gbọ́ tí wọ́n ń sọ nínú Èkó but like I said Ọlọ́run kẹwàá lẹ Yorùbá ṣé sí ìlàfẹ́ lọ́lọ́run fi kẹwàá ni ṣé brain lọ́lọ́run fi kẹwàá ni ṣé dressing style wa lọ́lọ́run fi kẹwàá ni Ọlọ́run kẹwàá púpọ̀ ó lè mú kí àwọn ọ̀pọ̀lọpọ̀ máa jealous wa ló túbọ̀ fa ọ̀pọ̀lọpọ̀ tí ó ń ṣẹlẹ̀ táwọn rí wọ̀nyí. ọ̀nà àbáyọ sà. ọ̀nà àbáyọ tí èmi wò ni pé mo sọ kí nìkan lẹ́ẹ̀kan mo ní our togetherness will have been a plus for us in Nigeria. pẹ̀lú àwọn ọlọ́pọ̀lọ́ tó wà bí pẹ̀lú àwọn ọmọ onímọ̀ ìjìnlẹ̀ tó wà bí pẹ̀lú gbogbo tọ́lọ̀ ń ṣe fún wa ní dáadáa gold ní everything ní gbogbo kọ́rọ́ lọ́wọ́ fi kẹ́ wá. ṣùgbọ́n nítorí tí mo wí jẹ lọ sí pé à ń jẹ́ lọ sí ara wa àjẹkù ní kálukú rìn bó ṣe yẹ kó rìn. ọ̀nà àbáyọ tèmi rí ń bẹ̀ ni pé tí Nàìjíríà bó ṣe wà ó yẹ ká ní fọmáàtì tá a gba oníkálukú láyè láti develop ní bẹ́ẹ̀sì tiẹ̀. àwọn àṣà àti ṣe tilẹ̀ Ìgbò àmọ́ kò ṣe tiwa bí káwọn ní opportunity láti máa ṣe é nínú Nàìjíríà èyí táwọn òyìnbó tó ń pè ní confederation. àwa Yorùbá káwa náà máa lọ ní bẹ́ẹ̀sì tiwa gbogbo tí ó wà tí ò wù àwọn àwa lè máa ṣe lọ àwọn sáǹsì wọn fẹ́ ṣàríà àwa ò ṣe ṣàríà. so kí ló àyẹ̀wò yẹn bá wà then Nigeria would have been a very good developed country. tí
tí a bá wá rí pé àyè ò gbà Russia ló papọ̀ jù tẹ́lẹ̀ they are now apart. kóníkálùkù ló máa dórúkọ bàbá ẹ̀. tí àyè ò bá ti gbà wá láti ká lè live bá ṣe fẹ́ nínú Nàìjíríà kò sí tó burú bẹ̀rẹ̀ kókó ká ló jókòó sílẹ̀ bàbá kó lè máa ṣe bí a ṣe bí bá a ṣe tọ̀. ẹ ṣe kábíyèsí o. population Yorùbá ó ju a lot of countries population Igbo ó ju a lot of countries population Hausa ó ju thousands of countries. tó ní kálukú bá wà tó mọ̀ pé ilé bàbá mi ni ìjọba jẹ́ kálukú àfọwọ́ múlẹ̀ wọn dáa. But I prefer a confederated state for Nigeria, where every tribe will be able to do things according to their traditions, culture. But tí àyè yẹ ò bá sí. Tí àyè ò bá wá gbà á tí ìbájọpọ̀ yẹn, òyìnbó tó so wá pọ̀ 100 years, lèmi gbọ́ pé wọ́n sọ pé after 100 years, àtúnlè jókòó ká tún dòdò ṣàtúrò àtúnpè àtúnlọ tó èrò wa pa nípa ìbágbépọ̀ wa. So we can call such gbogbo tribes jókòó bóyá báwo la tó ti fẹ́ ṣe ìbágbépọ̀ wa yìí látúbọ̀ rọ̀ wá lọ́rùn. So táyé yẹn bá ti wà yes Nigeria is good táyé yẹn ò bá wá sí kò dìgbà tá à ń fìbọn léra wa kiri kò dìgbà tá à ń para wa we can sit down and talk. I don't want to continue in this federation. I want to continue this federation. Then the decision will be taken. Everybody will be able to move forward. Ẹ ṣeun kábíyèsí. God bless you. Ìmọ̀ràn yín fún gbogbo ọmọ Ìkẹrẹ́ pátápátápátá. Ìmọ̀ràn mi fún gbogbo ọmọ Ìkẹrẹ́ pátápátá ni wípé máa ń tẹnu mọ́ ní gbogbo ìgbà táyì tó máa ń lọ opportunity láti sọ. Èmi ni bàbá Ìkẹrẹ́. Òun ni mo fi ń jẹ́ Olúkẹrẹ́. Ọmọ Yorùbá tó bá gbọ́ Yorùbá mọ ìtumọ̀ Olú ẹni àkọ́kọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ lóru. Olú, the leader, the father, the number one. Ìmọ̀ràn mi fún gbogbo ọmọ Ìkẹrẹ́ ni wípé ìṣọ̀kan ó important. Mo máa ń sọ anywhere tí mo lè confidence láti sọ. Gbogbo èèyàn tó wà nílùú Ìkẹrẹ́ yìí, gbogbo àlejò tó wà nílùú Ìkẹrẹ́ yìí, gbogbo ìlú tó wá tẹ̀dó sínú Ìkẹrẹ́ yìí, ìlú Ìkẹrẹ́ ni mo gbà wọ́n lálejò sínú ìlú yìí. Èmi ni landlord gbogbo wọn. Even the Ogoga of Ìkẹrẹ́, èmi ni landlord wẹ̀. Ìjọ́nilé ń fẹ́ kílẹ̀ òun dàrú. No. Òdòdì. Kí gbogbo wa fira wa ṣọ̀kan. Ká fi ẹlẹ́yàmẹ̀yà lẹ̀. Èmi ni pátì Olúkẹrẹ́, èmi ni pátì Ogoga. No, we should see ourselves as one Ìkẹrẹ́, a united Ìkẹrẹ́, so that development á lè come in. Tá a bá ti unite, àlàáfíà á jọba bó ṣe yẹ kó jọba. Tí àlàáfíà bá ti jọba, ó ti dájú pé ìlọsíwájú á bá ìwà wa. So ìmọ̀ràn mi ni wípé kí gbogbo wa ṣe kí ni ká fìmọ̀ wa ṣọ̀kan, ká gbàgbé ẹlẹ́yàmẹ̀yà, ká gbà wípé bọ́lọ́run ṣe dá wa nílùú Ìkẹrẹ́ láṣẹ wa, ká dẹ̀ ṣera wa nìkan ṣoṣo, ká gbàgbé ẹnìkan wò ẹnìkan lọ́jà ẹnìkan ò Ìkẹrẹ́, ìkan ní gbogbo Ìkẹrẹ́, ìkan láti bá máa jẹ́ títí láéláé lábàrá náà. Ẹ ṣeun sá. Bákan náà gbogbo àwọn ọmọ wa tó wà láùsáìdì à ń bẹ̀ wọ́n súnmọ́ lé sí i ká mẹ́ Ìkẹrẹ́ òkèèrè. Let them come home. Kọ́ wọn tí ó ń jẹ àwọn ọmọ wa níyì àtọ́lọ́run dẹ̀ ti gbé wọn ga débi tó ti lè fi ṣe nǹkan láti tù wọ́n lára láti ràn wọ́n lọ́wọ́ láti gbé wọn ga. Kan wálé kan dálé iṣẹ́ lẹ̀ àwọn kan tó lè mú ìlú ìlọsíwájú ilé làbọ̀ sí mi oko. To travel dáadáa òsínlú tó lè wà kó dàbí ìlú ẹ. There's no way you can be in the world that will be like your home. Ẹyẹ òyà ulé lè kí gbogbo ra káàrò ká wálé sí ká lè wá tún ilé ṣe. Finally, gẹ́gẹ́ bí ìmọ̀ràn mi, a ní ọdún kan tá à ń ṣe ní Ìkẹrẹ́ tá à ń pè ní ọdún Olóṣùta àti ń ṣe ọjọ́ pẹ́. Tí gbogbo wa ní Ìkẹrẹ́ bá unite together ká gbé ọdún yìí lárugẹ ó tó gbogbo ìlú wa jẹ ní tourism. Lẹ́ẹ̀kan lọ́dún tá à ń ṣọdún yẹn tá a bá ṣe tí ìlú wa bá unite wa kórìpọ̀
tàjọ gbáwọ́ ti ta gbárùkù ti ọdún yẹn ó tún àwọn ọmọ olúwa jẹ títí tá a tún fi bá ṣe nítorí both foreign exchange everything gbogbo ẹ foreign exchange gbogbo ẹ là ń wọlé sí ìlú yìí á lè jẹ́ kí lọ síwájú kó túbọ̀ ṣe kéde ọdún ẹ̀ bá wa ilé ìlànà ìmọ̀ràn fún gbogbo ọmọ Ìkẹrẹ lápapọ̀ and Èkìtì lápapọ̀ ìmọ̀ràn mi sí wọn ni wípé you don't change a winning team. You don't what? You don't change a winning team. Adúpẹ́ lẹ́ẹ̀kan mo ti sọ́nù ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan àní máa sọ̀rọ̀ ìjọba public. Ìjọba tá a ní l'Èkìtì state presently is such a reliable government that is bringing prosperity to Ekiti state. And it's a combination of two. Dr. Biodun Oyèbánjí and Chief Mrs. Afuye, who is a native of Ìkẹrẹ. I think the combination of the two presently is the best for us in Ekiti. Presently. So ìmọ̀ràn mi fáwọn ọmọ Èkìtì ní pé ká túbọ̀ gbárùkù tì wọ́n ká fẹ́ lẹ́yàmẹ̀yà òṣèlú lẹ̀ ìlọsíwájú Èkìtì ká jẹ́ kó jẹ wá lógún kí ohun rere tí ó ti ń ṣẹlẹ̀ kó túbọ̀ máa ṣe kẹ́lẹ̀ kó túbọ̀ máa ṣẹlẹ̀. Ẹ ṣeun kábíyèsí a máa rí yín bàtà. Mọ̀ràn mi fáwọn Nàìjíríà. Ọmọ Yorùbá sà ọmọ Yorùbá kó tó dé kẹrẹ ìmọ̀ràn mi fọ́mọ Yorùbá ni wípé ká mọra wa ní Yorùbá pé Yorùbá ni wá ká tó jẹ́ Nàìjíríà. Àwọn tá a fi ń jẹ́ Yorùbá ká má jẹ́ ó tọwọ́ wa bàjẹ́. Ìwà wa ìṣe wa àṣà wa níbi aṣọ wíwọ̀ níbi oúnjẹ jíjẹ níbi ìrìnrìn àwọn tá a fi ń jẹ́ Yorùbá tá a fi yàtọ̀ nù yẹn ká má jẹ́ kó tọwọ́ wa bàjẹ́. Kí á make sure wípé Yorùbá nẹ́ẹ̀sì wa yẹn àtúbọ̀ ń bring unity sáàrin ara wa dẹ̀ ká dẹ̀ máa rántí ẹ̀ ní gbogbo wa wípé Yorùbá ni wá ká tó jẹ́ ọmọ Nàìjíríà. Ẹ ṣe kábíyèsí a máa rí yín fún Nàìjíríà gbogbo wa la mọ̀ pé ìlú dáa báyìí gbogbo wa la mọ̀ pé ìlú dáa ṣùgbọ́n ìmọ̀ràn fún Nàìjíríà ni pé mo believe in prayer but prayer does not solve much problems. You have to be proactive. Take decisions. Then you can solve your problems. So ìmọ̀ràn mi fún wa ni pé ká gbáwọ́ tìjọba yìí. Ká criticize wọn in a positive way. Àwọn tó bá ń ṣe tí yóò tẹ́ wa lọ́rùn ká máa sọ ká máa mọ̀ ṣùgbọ́n ká má máa ṣépè fún Nàìjíríà mọ́. Tó bá ti ń ṣépè fún ìlú ẹ ibo ló fẹ́ lọ kò síbi tó lè lọ kó dàbí ilé. Yes, ìjọba lè máa wo àwọn ó lè máa ṣe àwọn ohun tí yóò dùn mọ́ wa ṣùgbọ́n ká má máa gbé Nàìjíríà ṣépè. Advice, criticism, àwọn tá a ran àwọn tó wà lórí ìjọba lọ́wọ́ láti lè máa ṣe ní tá a fẹ́ nìyẹn. Èpè ìbànújẹ́ lápò máa bá wa lórílẹ̀ Nàìjíríà. So kájọ, let's cooperate with government, advise government, criticize them where there is the need, but positive criticism. But we should stop raining curses on our land. Thank you. Ẹ ṣe gan sa a máa rí bá ẹ bá mi ṣe kábíyèsí o.